àtijọ́ àti mo ni mo ń wá lọ lánàá. Ó wá pín pé mo wọ láti Ìkòròdú mo wọ BRT. Meanwhile mo ti pẹ́ ní BRT terminal ńbẹ̀. Mo lò more than 1 hour. Mọ́tò Yaba ó dé. Ìyẹn BRT Yaba kò dé. I was like ọjà Yaba yẹn dẹ̀ ni wọ́n ń pẹ́ palẹ̀ mọ́ lánàá Friday. Okay, available bus tó wà tí mo dẹ̀ pé wà available òun ni Fádèyí. Mo pé Fádèyí mélòó ni Fádèyí sí Yaba? Jẹ́ kí n mú Fádèyí. Ṣé you get pay from Fádèyí màá dẹ̀ wọ 200 naira dé Yaba. Even standing gan ni mo mú mind torí kọ́ má bàa close marketing fẹ́ lọ hustle ni bá dẹ̀ bọ̀ sínú mọ́tò ìyẹn BRT Fádèyí. So bí dẹ̀ bọ́lẹ̀ báyìí mi bọ́lẹ̀ gan lára ti ń sọ̀rọ̀ fún mi pé irun ìwo ni mo rìn but Ọlọ́run wà. Mo dẹ̀ sọdá sí ibi service lane yẹn mo juwọ́lẹ̀ sí mọ́tò available bus tó ń bọ̀ Danfo ni àwọn Danfo kórópè bóyá kórópè àbí wórópè ló ń pè wọ́n. So bí e juwọ́lẹ̀ meanwhile látọ̀kọ̀kọ̀ òun tàn sí mi lójú mi mọ iye àwọn tó wà nínú mọ́tò yẹn mo kàn juwọ́lẹ̀ ṣá wọ́n wá park bọ́yẹ park gbà tó máa kí n wọlé báyìí mo rí pé driver àti conductor nìkan ló wà nínú mọ́tò. Ibẹ̀ làwọn ti fún mi pé mo ṣe mọ́tò wọ̀ mo ti wọlé kí àmì ara yẹn tó sọ mí mo ti wọlé mo ṣáà fi style mo fi fóònù mi sínú pàǹtì mi. Ṣé you get lẹ́yìn tí mo fi style mo ṣáà tó báàgì wà lọ́wọ́ mi mo fi style mo fi báàgì yẹn cover ọwọ́ mi mo wá fi fóònù mi sínú pint nítorí small gown ni mo wọ̀ àwọn gown tí ò ju bí orúnkún yẹn lọ so easy fún mi láti ṣe nǹkan bẹ́ẹ̀. Okay ó dẹ̀ ń lọ ń gbé mi lọ díẹ̀díẹ̀ wọ́n ti rìn 1 minute wọ́n kàn ní owó ẹ̀dà mo ní ṣé ti gbé mi débi tí mo lọ àti wípé gan tí bá tẹ̀ máa san owó gan tẹ̀ kí tẹ̀ sí mi ìgbà wo ni mo wọnú mọ́tò wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní drag báàgì mọ́ mi lọ́wọ́ ni ẹni sùúrù ọ̀nà àbólé burúkú ni ẹni àbólóṣì ni ẹni a máa gbá ya ẹlẹ́ṣẹ̀ lójú ṣá mo ní wà aláyé farabalẹ̀ ó kàn rí mi pé mo borí èmi náà ń ṣe orin rọ̀ mi ṣàlájà kí ló ṣẹlẹ̀ ẹ máa ní sùúrù ẹ máa calm down lọ́ba ni àbórí ìyẹlẹ yìí àdó ṣí báàgì ẹ bá ló dà tí ìṣú ẹ bá ṣí báàgì mi olórí burúkú bóyá dá tó yóò tẹ̀ lówó kọ̀ọ̀kan lọ́wọ́ ó tẹ̀ ní fóònù lọ́wọ́ mo ní ẹjọ́ ẹ má bínú èèyàn kan tó fẹ́ fún mi lówó wọn fẹ́ ṣe give away Ramadan òun ni mo fẹ́ lọ gba ẹjọ́ ẹ má bínú mo wà òkè ẹ kàn ń wò mí báyìí ni bá bẹ̀ sọ kọ́ ní burúkú lọ́jọ́ kókó sí lọ èyí tí mo sọ yìí wọ́n tún ní báàgì yẹn wọ́n rí pé àwọn tún dáadáa lọ́sọ̀gùn káórì nìkan káórì mẹ́ta ni máa ń kó dání káórì nìkan ló wà nù ẹ̀ mò ń lo ATM do you get níbi tó lédè gan 500 naira tó kù lọ́wọ́ mi òun nìkan ló kù nù báàgì wọ́n gbá o wọ́n gbowó mọ́tò o bọ́yẹ̀ tì mí bọ́lẹ̀ nìyẹn láti wàláhì wọ́n speed gidi wọ́n tì mí bọ́lẹ̀ bọ́yẹ̀ tì mí ṣubú báyìí mo rólù gbogbo pátá mi ló hàn níta because gown tí mo wọ̀ short gown ni bọ́yẹ̀ tì mí bọ́lẹ̀ báyìí àwọn náà mọ bọ́yẹ̀ tìyàn títì tán tì mí yẹn wọ́n tì mí sí ibi táwọn èèyàn máa ń dúró sí lẹ́gbẹ̀ẹ́ títì ibi tọ́lọ́run ti save mi nìyẹn tó yẹ pé àárín títì náà ti tì mí nǹkan tá à ń sọ ikọ́ là bá máa sọ mo fẹ́ jẹ́ ká wà very careful ibikíbi tá a bá ń lọ yẹ ká máa keep owó wa sí inú àkáǹtì wa if possible tí mẹ́sẹ̀gì yìí bá dọ́dọ̀ ẹ̀ máa kí fóònù ẹ sí ojú ara ẹ sí abẹ́ pàǹtẹ̀ àbí inú táìtẹ̀ tó bá ti fẹ́ wọ mọ́tò má máa fi less than 2,000 1,000 naira lẹ̀ sínú báàgì lọ jọ orí ìrìn ni mo wà lánàá tí mo ti ṣe fídíò yìí nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ I wasn't comfortable mo wà comfortable láti ṣe fídíò yẹn ẹ rí i pé mò ń gbọ̀n lóhùn ṣó ti yé yín so I really thank God for my life mo délé lánàá mo dúpẹ́ mi ò mọ nǹkan tọ́lọ́run bá fi save mi mo ò mọ oore tí mo ṣe fọ́lọ́run ọba tó fi wá wò pé ọmọ yìí ìwọ náà gbọ́dọ̀ bá Ramadan kìíní yìí lọ Ọlọ́run save mi àti pé mo believe pé inú oṣù tuntun tá a wà yìí inú oṣù mímọ́ ni kò jẹ́ kí láburú kan máa ṣẹlẹ̀ sí ọmọ Ọlọ́run so oṣù yẹn really save me gan. Thank you very much. I really appreciate people for commenting on the first video I posted. Thank you very much. Nǹkan tó ṣẹlẹ̀ ni mo rí yẹn o. We are very careful if you are going to anywhere. Ó lè má jẹ́ Yaba. Ó lè má jẹ́ anywhere of your location. Please be vigilant. Nǹkan tí máa sọ ní jù bẹ́ẹ̀ anywhere tẹ́ bá ń lọ. Ìwọ tó máa ní fóònù mẹ́ta mẹ́rin. If possible, mẹ́yọ̀ kan dání. Tó bá délé wàá rí miss call wàá pè wọ́n padà. Ó bẹ́tà ju kan gba fóònù lọ́wọ́ ẹ lọ
do you get? So a rí jù báyìí lọ. So ẹ wà very careful, ẹ wà very careful. Tó bá pẹ́ lánàá yẹn náà mo gbówó gidi dání bó ṣe máa gbà nìyẹn o. Màmá á sunkún lórí social media pé wọ́n ti gbà mí lówó lọ. Wọn ò rí kọ́bọ̀ gbà lọ́wọ́ mi o, kódà owó mọ́tò wọn ò gbà. I still have my 500 naira with me yesterday. Thank you very much. Thank you for liking. Thank you for sharing. Please share to everybody. Kí message yìí lè ṣe everybody láǹfààní. Repost. Because àwọn nǹkan báyìí tí máa ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ mi nǹkan bí ara sí is very real, very very real. Eléyìí real. Confirm ni. Ó ṣẹlẹ̀ ní life and direct sí mi. Èmi ló ṣẹlẹ̀ sí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Don't be a victim. Don't be a victim. Torí tó bá ṣẹlẹ̀ tán wá náà ó dẹ̀ kí tẹ̀sí send information yìí sẹ́nìkan o èyí nǹkan bẹ́ẹ̀.